mo mọ wàhálà gbogbo àwọn tí mo kọ gbà sílé jọ ṣá. Uncle. Ẹ pẹ̀lẹ́. Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́. Mo wálé ni. Mo wálé tí mo lè gbà. Ẹ máa nìṣó sọ́fíìsì mi, ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ̀. Ẹ mọ́ bẹ̀ tún disturb mi ládùúgbò. Ẹ nìṣó sọ́fíìsì mi náà. Ẹ fẹ́ máa bá mi sọ̀rọ̀ níta gbangba ni. Gbọ́ngbà yẹn ṣáà máa pè. Ní sùúrù ẹ máa bọ̀. Ẹ fẹ́ gbálé. Gbé galé. Ìlú lẹ́ni tẹ́ fi ń wálé. Ilẹ̀ ìgbélé lẹ̀. Kí ló dé? Ẹ dàgbà sókè, ẹ máa wà ní level. Mi fẹ́ disturb ọrùn yín ni. Ẹ máa wà ní level mi yẹ ọkàn yín. Mo ní mi fẹ́ disturb ọrùn yín, kọ́rùn yín má lọ kán tẹ́ bá gbọ́rùn tó kejì ọrùn yín. Ẹ máa wà láàyè ara yín, ẹ máa wà ní level mi, ẹ dìde sókè. Ẹ kó dìde sókè náà kí tó sọ kankan. Ó yá mo. Ẹ bá fẹ́ gbàlé. Ilé 150,000 wà, 300,000 wà, 1 million dẹ̀ wà. Kí ló dé? Níbo? Òkú lẹ kó síbẹ̀ ni. Jesus. Ṣé wà òkè? Ilé 1 million, 300,000. Èló lẹ fi ń wálé? Ilé 50,000 wà. Yàrá mélòó? Ṣé àti máa sùn kí n máa jí? Ẹ máa sùn kẹ́ máa jí. Ẹ náà, ilé yàrá kan náà ni. Ẹ gbogbo total package máa jẹ́ 150. Ilé 1, ẹ máa san 50,000 naira lọ́dọọdún, 100,000 owó ọlọ́dẹ, owó everything, owó gbá owó àtàwọ̀. Bóyá máa wá lọ sí prison. Ẹ máa bọ̀, ilé wà. Ṣé ẹ ti rẹ́dì? Mo ti rẹ́dì. Ẹ já lọ. Wàhálà máa ṣẹlẹ̀. Ẹ já lọ. Lọ́gbàdá yín tó máa fẹ́. Ṣé kí n gbé yín ní àbí báwo? Ẹ má gbé mi mọ́ yín wá báyìí. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, máa kọ́ ṣe transfer o. Mo ti gbọ́ máa ṣe. Ó yẹ sáyé ṣe transfer. Okay. Jẹ́ pàkà nọ́mbà mi náà. Ó yẹ máa pẹ́. 05. Ṣé. Ẹ ti ṣe é fi ṣáájì sí sí. Ṣáájì sí wo láti máa fi ṣáájì sí kan lọ́kọ̀ wá tù. Gbogbo wọn POS. Mo ti gbọ́ ẹ má bínú. Ẹ ní sùúrù fún mi, ẹ jẹ́ kí n pe àwọn tó wà ń ṣáájì ẹ̀. Èmi ni agent àwọn tó wà ń ṣáájì ẹ̀. Ẹ ṣáájì mi lóhùn. Ẹ jẹ́ fún mi nílé ni mo. Ẹ fà balẹ̀. Hello. Ilé ajá tí mo rẹ́ǹtì fún iṣẹ́ ti kájà yín kúrò ńbẹ̀. Ẹ ti kájà yín kúrò ńbẹ̀. Ṣé ẹ tún kájà mi ìbọn ní àbí báwo ni? Ok, contract wa ti parí. Ó dà kò sọ àlà, mo fẹ́ fún yàn ni. Mo fẹ́ fún yàn lé ní ẹ̀. Kò sọ àlà. Ẹ ṣé. Ó yẹ máa bẹ̀ já lọ. Ṣé láìkí ẹ̀? Ṣé ilé ajá lẹ fún tuntun pé ṣé mo láìkí ẹ̀? Ẹ ṣe máa fún mi nílé ajá. Ṣé ìgò fún ara iṣẹ́ lè sílé ajá? Ẹ ní sùúrù ẹ calm down. Ẹ jọ̀ọ́, ibo lẹ fẹ́ gbé tó yàtọ̀ sílé ajá? Ibo mo fẹ́ gbé tó yàtọ̀ sílé ajá? Ṣé inú gbọ́dọ̀ yìí ń gbé ni? Ok, ẹ má bínú. Mo fẹ́ sọ fún yín ní pé ṣé ilé ajá nìkan ló wà available fún yín tí ẹ lè gbé. Because normally ṣé ẹ mọ̀ pé ọwọ́ yín ò tó kọ́kọ́rọ́ lé ẹ náwó yín sókè. Pé mo tún bá yín dọ́gba gan ẹ náwó yín sókè. Ọwọ́ yín ò tó ilé gangan, ọwọ́ yín ò tó bẹ́ẹ̀. And then normal 50,000 lẹ fún mi tẹ́ fi ń wálé. Ibo lẹ ti fẹ́ ilé 50,000 náà lè kó. Bẹ́ẹ̀ bá fẹ́ gbé lábúlé Ẹ̀gbá gan, bẹ́ẹ̀ fẹ́ gbé kò sí ilé 50,000. But normal náà mo tún lè bá yín ilé 50K. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀. Màá bá yín wá mi tó fún mi. But ilé ajá lẹ lè gbé kò sí bómi tí mo lè fún yín ju ilé ajá lọ. Bàbá, ṣé kí gbé yín débẹ̀? Kí gbé yín débẹ̀? Tí bá gbá ìtì ìgòjú ìmọ̀ àpòbọ̀ jẹ́ gbádùn. Ẹni mo lè rí ilé 50,000. ASAP, ẹ bá ń gbówó mi. Nísinsìnyí. Is that why we are here? Nísinsìnyí máa gbówó mi tí ò ní já létí, tó ní kọ́ bọ̀. Ẹ máa tó ṣẹlẹ̀ mi ò lè fún 50,000 naira. Kí ló dé? Bẹ́ẹ̀ bá fi ògùn bẹ ànábì mi ò lè fún yín torí pé kí ni stress ibi tí mò ń lọ yan appointment kan lè jẹ́ kí n lùsì wá bí. So mi ò lè gbé appointment mi láti bẹ̀rẹ̀ má bọ̀ bí. Ok, ó dà pé ìgòjú yìí ti ń dààmú yá. Ẹ jẹ́ kí n explain fún yín rí. Ẹ lè explain ọkọ ẹ kú ti bá mi dọ́gba. Ẹ ní sùúrù ẹ jẹ́ kí n explain. Nígbà tá à ń bọ̀ lẹ́kùn ẹ̀ mú sọ fún mi lápá mi dọ́gba. Ẹ jẹ́ sọ bá mi dọ́gba báyìí. Sọ àpò àdéhùn kò lónìí yẹn. Ẹ jẹ́ kí n explain. Ẹ ní sùúrù ẹ jẹ́ kí n explain. Ẹ bá mi gbówó mi, ẹ má sọ pé kí ẹ fẹ́ explain. Ẹ ní sùúrù ẹ jẹ́ kí n explain. Ẹ bá mi gbówó mi. Kò sílé tẹ́ fẹ́ gbé yàtọ̀ sílé ajá ó ṣọ̀f mi ó dá mi lójú ni kò sẹ́ni tó fẹ́ gbà yín sílé normal. Irinṣẹ́ ilé ìgbálẹ̀ ní ẹ̀ lè tún létí ẹ̀ lè ṣe nǹkan kan wọ́n máa bá yín tún bí ṣe ní oúnjẹ ọ̀fẹ́ gbogbo ọ̀fẹ́ ẹ̀mọ ẹ̀kọ́ máa dàbí security kejì máa fa àwọn èèyàn nínú ilé. Kí ló dé tí ẹ̀yin ò ṣe gbé ilé ewúrẹ́ pé ilé nọ́mà ilé rẹ̀ ń gbé? Dájú pé kí mi gbélé ajá kí bàálù ìgbálẹ̀ kí tí wọ́n ń gba gbálẹ̀ ni. Ṣé ọ̀gbẹ́ tó máa tún báyọ̀ tí lè ṣe? Náà kí ni ẹ̀bì mi báyìí mo fún yín lé 50K. Ó dà pé ẹ̀yìn hàn. Mo fẹ́ ẹ̀yìn hàn sẹ́yìn tí ló kò kí. Ìgòyìn ti máa fọ ẹ máa lọ bá yín ọ̀dà mi. Ọ̀dà ẹ jẹ́ ká ẹ jẹ́ máa yín wálé mi lọ. Ẹ jẹ́ máa yín wálé. No, ẹ lè wálé mi, ẹ máa pé. Ẹ máa pé.
ó ní kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ yẹn bàtà lọ. ẹni sùn rẹ̀ ń táyò tí mo dúró yóò ti rẹ̀ mí ṣé kò ti rẹ̀ yín náà ni. iye kò yín. àyè má dìde o. ẹ lè dìde sí. mo ní mo má dìde. ṣé mo sì lè gbà báyìí.